Lánàtúndínláà ẹ̀ láti lọ́ọ̀lì. Gbogbo gáúsù àràfátà wà ń gún rè. Ìwọ dídí ọmọ ṣe é. Bàbá máa lo hòtẹ́ẹ̀lì láwọn aṣẹ́wó. Dráìvà yẹn tó gbé yín wá òun lọkọ tọ́lọ̀ ń kọ́. Wọ́n ṣe àṣkárù lọ́wọ́ ni mo rí kinní náà tó wọlé. Tẹ bá rí bí Ràmọ́ ti ṣe rí. Ṣé òótọ́ ni pé wọ́n ń gbé àwọn ọmọbìnrin lọ́tún lójú? Ìtìjú gan kò jẹ́ ká lè rìn ládùúgbò mọ́ torí kí ni aláàjì kí ló dé. Ìwọ tó ń kó àwọn ọmọ lọ fún yàn, o mọ nǹkan tó ń fọmọ ṣe. Bàbá mi. Ó bù ṣe gàgà ẹ tún sọ pé síbí kan náà lèmi àti Shaitan fi ń mu ẹ̀kọ. Àti abọ́ kan náà lẹ́jọ́ ń lò. Ọlọ́run ló méyàn rẹ̀ yìí náà ni. Bẹ́ẹ̀ni.